mà tún gbẹnu tán àwọn agbésùmọ̀mí Boko Haram fẹ́ ṣayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fún àwọn o-lè-lọgọrun obìnrin àti àwọn ọmọ kéékèèké tí wọ́n jí gbé nípínlẹ̀ Kwara. Ẹgbẹ Òṣiṣẹ ìjọba àpapọ̀ ilẹ̀ wa ń dúnkòokò láti gùnlé ìyanṣẹ́lódì aláìní gbèdéke jákèjádò ilẹ̀ wa lórí ọ̀rọ̀ ètò ààbò àti ọ̀rọ̀ owó oṣù. Àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni dáná sun ọkùnrin méjì láàyè, dáná sun ilégbèé Fúlàní 10 lẹ́yìn tí àáfàá ẹ̀sìn Islam kan jẹ́ ṣíṣekúpa nípínlẹ̀ Kwara. Ó dójú ẹ̀ o, àwọn agbébọn sì kọlù sí agbègbè Ayégúnlẹ̀-Bùnú, jí ó lé ní 30 èèyàn sálọ, ṣekú pa ẹnìkan nípínlẹ̀ Kogi. Àwọn jàǹdùkú agbébọn tún ṣèkọlù sí mọ́sálásí ní ìpínlẹ̀ Kaduna lákòókò tí wọ́n ń gbàdúrà lọ́wọ́. Wọ́n ṣekú pa ẹnìkan, wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé sálọ. Ẹgbẹ́ Take It Back Movement gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n béèrè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG yí Arsenal lágbòdàná ní ìpele àṣekágbá ìdíje UEFA Champions League lẹ́yìn bíi 20 ọdún sẹ́yìn tí Arsenal ti ń sanná ní láti gba ife ẹ̀yẹ náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ààrẹ ní ká ṣe yín pẹ̀lẹ́ o, pé kí ẹ má bẹ̀rù, kí ẹ sì má mìkàn, torí àwọn wà lójú iṣẹ́ láti dóòlà àwọn ọmọ yín àti àwọn olùkọ́ wọn jáde kúrò láhàámọ́ àwọn ajínigbé. Gbajabiamila ló sọ̀rọ̀ náà lórúkọ Ààrẹ Tinubu. Àwọn ikọ̀ láti ọ́fíìsì ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàbẹ̀wò sáwọn ẹbí tí wọ́n faragbá níbi ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé ìṣekúpani tó wáyé nílùú Yawọta, Ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́. Ọ̀nàrẹ́bù Fẹ́mi Gbajabiamila, ẹni tí í ṣe olórí òṣìṣẹ́ lọ́fíìsì ààrẹ, àti Nuhu Ribadu, tí í ṣe olùgbaninímọ̀ràn lórí ètò ààbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ló darí àwọn ikọ̀ náà tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn wá sí àbẹ̀wò náà. Lówùúrọ̀ ọjọ́ àìkú Sunday, ọjọ́ 21 oṣù karùn-ún ọdún yìí ni àwọn ikọ̀ náà balẹ̀, nínú èyí tí ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà wà lára wọn, tó fi mọ́ àwọn lóòkọ̀-lóòkì lábẹ́ ìṣèjọba àpapọ̀. Fẹ́mi Gbajabiamila lásìkò tó ń bá àwọn ẹbí àwọn èèyàn náà sọ̀rọ̀ lórúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń gbìyànjú sa ipá wọn láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ náà tí wọ́n wà nígbèkùn àwọn ajínigbé àgbébọn. Ó ní ìgbìyànjú ààrẹ lórí ọ̀rọ̀ náà kò kéré. Ó wá sọ fún àwọn èèyàn náà pé ààrẹ Tinubu ní kí wọn ó má bẹ̀rù tàbí fòyà, kí wọn ó lọ fẹ̀dọ̀ lérí òróǹro, torí pé àwọn wà pẹ̀lú wọn, àwọn sì wà lórí ìgbésẹ̀ àti gba àwọn èèyàn náà jáde kúrò nígbèkùn àwọn ajínigbé àgbébọn. Ó ní lọ́wọ́ báyìí níbi tí ààrẹ wà, òun rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀, ó sì ti ṣètò láti gba àwọn èèyàn náà sílẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ bákan náà pé àwọn yóò ṣe àbẹ̀wò sáwọn ẹbí àwọn olùkọ́ tí wọ́n ṣekú pa. Àwọn ó sọ gẹ́gẹ́ bí ààrẹ ti fi rán àwọn láti fi wọ́n lọ́kàn balẹ̀ pé ìjọba àpapọ̀ lábẹ́ ìdarí ààrẹ Tinubu yóò ṣe ohun tí ó tọ́ àti èyí tí ó yẹ. Ó wá ṣe ládùúrà fún wọn pé Ọlọ́run yóò nu omijé wọn nù kúrò. Ṣé ṣáájú ni àwọn èèyàn ti ń sọ pé ìjọba àpapọ̀ kò sọ nǹkan kan tàbí ṣe nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Àmọ́ àbẹ̀wò yìí ṣàfihàn pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà ní ìmọ̀lára ìṣẹ̀lẹ̀ náà nípa bí ikọ̀ láti ọ́fíìsì ààrẹ ṣe ṣàbẹ̀wò sáwọn ẹbí àwọn èèyàn tí wọ́n faragbá níbi ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé ìṣekúpani náà. Gómìnà Makinde pàdé pọ̀ pẹ̀lú àwọn mọlẹbi Olufarakasa l'Ógbómọ̀ṣọ́. Ó ní kí wọ́n ṣe sùúrù. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti pàdé pọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí Olufarakasa tí wọ́n jí gbé sálọ láìpẹ́ yìí níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́, tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ pé fún ṣíṣe sùúrù, lílóye àti fún ìfọwọ́sowọ́pọ̀. Gómìnà tẹnpẹlẹ mọ̀ pé ìjọba ń tẹpá mọ́ ìgbésẹ̀ ìgbìyànjú láti dóòlà àwọn Olufarakasa. Gómìnà, ẹni tó pàdé pọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí, àwọn aládarí ìlú àti àwọn olùgbé ìlú ní pápá ìṣeré iléèwé Ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ LA Basic School, ó fi wọ́n lọ́kàn balẹ̀ pé ìṣèjọba òun kò ní fi gbá kan bọ̀ kan nínú lójúnà láti rí dájú pé àwọn Olufarakasa tí wọ́n jí gbé náà jẹ́ dídóòlà láyọ̀ àti àlàáfíà. Mákindé gbà pé ọ̀rọ̀ lásán nìkan kò lè mú ìbànújẹ́ ọkàn, àníyàn àti ẹ̀rù tí àwọn mọ̀lẹ́bí náà ń kojú kúrò, ṣùgbọ́n tó ṣèlérí láti gbé ìgbésẹ̀ kọjá agbára
láti rí dájú pé iṣẹ́ ìdóòlà náà jẹ́ ṣíṣe. Gómìnà kò ṣàìrántí pé igba àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ló pàdánù ẹ̀mí wọn lásìkò tí wọ́n ń gbógun ti ìṣòro ìpèníjà ọ̀rọ̀ ààbò jákèjádò ìpínlẹ̀ látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ nípínlẹ̀ náà. Ó jẹ́ kó di mímọ̀ pé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ti wáyé ni òun ti ń ṣe ìpàdé nípa ọ̀rọ̀ ètò ààbò lẹ́ẹ̀mejì lójúmọ́ tí òun sì ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò láti rí i dájú pé àwọn Olufarakasa náà darí padà dé láyọ̀ àtàlàáfíà. Ó jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti sọ àwọn mọ̀lẹ́bí àti àwọn ìlú náà sínú ipò rúru ọkàn àti ìbànújẹ́. Ó kẹ́dùn pẹ̀lú wọn, ó sì ní ìwà tó ń ti ọwọ́ àwọn ajínigbé agbébọn wáyé náà ló jẹ́ ọ̀dájú ìwà ìkà tí a kò lè fi ojú rere wò àti èyí tí kò jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ. Nínú ìrawọ́ ẹ̀bẹ̀, ọ̀jọ̀gbọ́n Wọlé Àlàmú, ọkọ ọ̀gá àgbà iléèwé tí wọ́n jí gbé, abilékọ Fúnmiláyọ̀ Òjó, ẹni tí ìyàwó ọmọ rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ mẹ́rin wà lára àwọn Olufarakasa tó wà nígbèkùn. Bákan náà, ọ̀gbẹ́ni Aliu Saheed, ìbátan ọ̀kan lára àwọn Olufarakasa, rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà láti ṣe gbogbo ohun tó bá ní lágbára láti rí dájú pé àwọn olólùfẹ́ wọn padà dé láyọ̀. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ni gómìnà Makinde ṣe ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú mọ̀lẹ́bí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ láti tẹ̀síwájú láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa ìgbésẹ̀ ìgbìyànjú iṣẹ́ ìdóòlà tó ń lọ lọ́wọ́ àti láti tún fìdí ìfarajìn ìjọba múlẹ̀ nípa iṣẹ́ ìdóòlà náà. Ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NUT ti kéde ìdaṣẹ́sílẹ̀ fún gbogbo àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ títí àwọn tí wọ́n jí gbé yóò fi gba ìtúsílẹ̀. Ẹgbẹ́ olùkọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Nigeria Union of Teachers NUT ti pàṣẹ fún gbogbo àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dá iṣẹ́ dúró lẹ́yìn-ò-sọ̀kà bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2026 nítorí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn ajínigbé jí gbé láwọn ilé ẹ̀kọ́ mẹ́ta lágbègbè ìjọba ìbílẹ̀ Oríire tí wọ́n sì wà lọ́wọ́ àwọn ajínigbé. Ẹgbẹ́ náà tún pàṣẹ fún gbogbo àwọn ẹ̀ka rẹ̀ ní gbogbo àwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè yìí láti ṣètò ìrìn àjò ìwọ́de ìfọwọ́sowọ́pọ̀ Solidarity Rally ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2026 láti béèrè fún ìtúsílẹ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé náà. Nínú lẹ́tà ìkìlọ̀ náà tí ààrẹ àpapọ̀ ẹgbẹ́ náà Comrade Audu Titus Amba àti akọ̀wé gbogbogbò rẹ̀ Dókítà Clinton J. Ikpetibo fọwọ́ sí, NUT fi ìbànújẹ́ ọkàn hàn lórí ipò ẹrú, àìní ìfẹ́ ènìyàn àti ìfarapa ọkàn tí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ náà ti ń dojúkọ láti ọjọ́ tí wọ́n ti jí wọn gbé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026. Ẹgbẹ́ náà sọ pé pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ sí ìjọba àti àwọn ẹ̀ka ààbò láti ṣiṣẹ́ fún ìtúsílẹ̀ àwọn tí wọ́n jí gbé náà ni wọn ò ṣiṣẹ́ lé lórí. Àwọn èèyàn náà sì wà nígbèkùn nígbà tí àwọn ìròyìn tí ń jáde láti ọ̀dọ̀ àwọn ajínigbé sì ń dá ìbànújẹ́ àti ìbẹ̀rù ọkàn sílẹ̀ fún àwọn olùkọ́, àwọn òbí àti gbogbo aráàlú. Gẹ́gẹ́ bí àlàyé náà ṣe sọ, ohun tí ó fa ìpòrúru ọkàn fún ẹgbẹ́ náà ni àwọn ìròyìn tó sọ pé àwọn ajínigbé ti ṣèlérí láti pa díẹ̀ lára àwọn ẹni tí wọ́n jí gbé náà pẹ̀lú àwọn ìpè ìrànlọ́wọ́ tí olùdarí ilé ẹ̀kọ́ kan àti olùkọ́ kan tí wọ́n wà ní ìgbèkùn ṣe sí ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ NUT, ANCOPSS àti gbogbo àwọn ọmọ Nàìjíríà olóòótọ́ láti ràn wọ́n lọ́wọ́ kí wọ́n sì rí dájú pé wọ́n gba òmìnira wọn padà. NUT sọ pé ìdí tí àwọn fi pàṣẹ fún àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dáṣẹ́ dúró ni pé ìgbèkùn tí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ náà wà ti pẹ́ jù tí kò sì sí àmì kankan pé wọ́n máa gba ìtúsílẹ̀ ní kíákíá. Àwọn olórí ẹgbẹ́ wa ní orílẹ̀-èdè ti pàṣẹ fún gbogbo àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti kúrò ní ẹnu iṣẹ́ láti ọjọ́ Ajé ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2026 títí di àkókò tí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé náà yóò fi gba òmìnira wọn padà láìléwu. Ẹgbẹ́ náà tún pàṣẹ fún gbogbo ẹ̀ka rẹ̀ káàkiri orílẹ̀-èdè láti ṣe àwọn ìrìn àjò ìwọ́de ìfọwọ́sowọ́pọ̀ láti mú kí gbogbo ènìyàn mọ̀ nípa ìṣòro tí àwọn tí wọ́n jí gbé náà ń dojúkọ àti ìdí pàtàkì tó fi yẹ kí ìjọba dìde ìrànlọ́wọ́. Àlàyé náà ni àwọn ìrìn àjò náà yóò parí ní àwọn ilé ìjọba ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè yìí níbi tí àwọn olórí NUT ní ìpínlẹ̀ yóò ti bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí pàtàkì ààbò tó péye nínú àyíká àwọn ilé ẹ̀kọ́. Ẹgbẹ́ náà tẹnumọ́ pé kò yẹ kí àwọn ilé ẹ̀kọ́
olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ máa jẹ́ ibi àfojúsùn àwọn ọ̀daràn. Wọ́n fi kún pé ní àyíká tó ní àlàáfíà àti ààbò nìkan ní ẹ̀kọ́ ti lè gbilẹ̀ dáadáa. Nígbà tí NUT tún fi ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ hàn pẹ̀lú àwọn tí wọ́n jí gbé náà àti àwọn ẹbí wọn, ẹgbẹ́ náà ṣe ìlérí pé wọn yóò máa lo gbogbo ọ̀nà tó bófin mu láti rí dájú pé wọ́n gba àwọn ènìyàn náà sílẹ̀ láìléwu kí wọ́n sì tún darapọ̀ mọ́ àwọn olólùfẹ́ wọn. Àlàyé náà parí pẹ̀lú ìpè tuntun sí ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ẹ̀ka ààbò láti lo gbogbo agbára wọn láti mú gbogbo àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé náà padà lẹ́sẹ̀kẹsẹ̀. Èyí mà tún gbẹnu tán. Àwọn agbésùnmọ̀mí Boko Haram fẹ́ ṣayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fún àwọn o-lè-lọgọrun obìnrin àti àwọn ọmọ kéékèèké tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kwara. Ìdílé àwọn ẹni tí àwọn afurasí Boko Haram jí gbé láti àdúgbò Wọ̀rọ̀ ní ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara ti sọ fún Sahara Reporters pé àwọn agbébọn náà múra láti pàtẹ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde àti ìparí ẹ̀kọ́ Al-Quran fún àwọn 100 obìnrin àti ọmọdé tí wọ́n jí gbé ní àkàtà wọn. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí àwọn agbébọn náà pa 200 ènìyàn 200 ní àdúgbò náà tí wọ́n sì tún jí obìnrin àti ọmọdé tó tó 176 gbé sá lọ lákòókò tí wọ́n ṣe ìkọlù náà tó dá gbogbo orílẹ̀-èdè sínú wàhálà. Àwọn ìdílé àwọn ọmọ tí wọ́n jí gbé náà sọ fún Sahara Reporters pé àwọn agbébọn náà ló sọ ìròyìn ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde yìí nígbà tí wọ́n ń bá àwọn sọ̀rọ̀ lórí tẹlifóònù láìpẹ́ yìí nígbà tí wọ́n pè láti mọ̀ bí àwọn olólùfẹ́ wọn tó wà ní ìgbèkùn ṣe wà. Gẹ́gẹ́ bí àwọn ìdílé náà sì sọ, àwọn agbébọn náà ni wọ́n ti lo ọ̀pọ̀ oṣù láti kọ́ àwọn ẹni tí wọ́n jí gbé ní ìmọ̀ Islam, ìwà àti àṣà ẹ̀sìn pẹ̀lú kíkó Al-Quran sórí. Wọ́n sì sọ pé ọ̀pọ̀ nínú wọn ti ṣetán láti kẹ́kọ̀ọ́ jáde. Ọ̀kan lára àwọn ọmọ ìdílé náà tó sọ̀rọ̀ nípasẹ̀ aṣojú àdúgbò sọ pé àwọn agbébọn náà sọ̀rọ̀ pẹ̀lú ìdùnnú pé àwọn tí wọ́n jí gbé ti ní ìmọ̀ Islam púpọ̀ nígbà tí wọ́n wà ní ìgbèkùn. Wọ́n sọ fún wa pé ọ̀pọ̀ nínú àwọn obìnrin àti àwọn ọmọ wa ti mọ apá kan nínú Al-Quran sórí, wọ́n sì ti gba ẹ̀kọ́ Islam. Wọ́n tún sọ pé wọ́n fẹ́ ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fún wọn. Wọ́n ní àwọn ti ná owó, oúnjẹ àti àkókò púpọ̀ sínú kíkọ́ wọn, wọ́n sì fẹ́ ṣe ayẹyẹ àṣeyọrí wọn. Orísun náà tún fi kún pé àwọn agbébọn náà ṣe ìkìlọ̀ tuntun nípa ìdúnàdúrà tó lè wáyé lọ́jọ́ iwájú fún ìtúsílẹ̀ àwọn tí wọ́n jí gbé náà. Gẹ́gẹ́ bí ọmọ ìdílé náà sì sọ, àwọn agbébọn náà kìlọ̀ pé gbogbo owó tí wọ́n bá ná lórí ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde náà yóò wà lára owó tí wọn yóò béèrè lọ́wọ́ ìjọba àti àwọn ìdílé lákòókò ìdúnàdúrà. Wọ́n sọ pé gbogbo owó tí wọ́n bá ná náà lórí ayẹyẹ náà kò ní ṣòfò. Wọ́n sọ ní kedere pé nígbà tí ìdúnàdúrà bá bẹ̀rẹ̀, ìjọba àti àwọn ìdílé ni yóò san gbogbo owó ìnáwó tí wọ́n ṣe. Ẹlòmíì nínú àwọn ọmọ ìdílé náà ṣàpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí ohun tó bani lọ́kàn jẹ́. Ó ní a ò mọ̀ bóyá ká máa sunkún tàbí ká máa bẹ̀rù ni. Ó yẹ kí àwọn ènìyàn yìí ti padà sọ́dọ̀ àwọn ìdílé wọn, ṣùgbọ́n àwọn agbébọn sọ̀rọ̀ nípa ayẹyẹ ìparí ẹ̀kọ́ bí ẹni pé àwọn ọmọ wọn ni. Gbogbo ọjọ́ tí wọ́n fi wà níbẹ̀ la máa fi ń bẹ̀rù pé wọ́n ń kọ́ wọn ní ẹ̀kọ́ tuntun tí wọ́n sì ń jìnnà sí àwọn ìdílé wọn. Olórí àdúgbò kan tó mọ̀ nípa àwọn ìsapá láti gba àwọn tí wọ́n jí gbé náà sílẹ̀ sọ pé ìgbésẹ̀ tuntun yìí fi hàn bí wọ́n ṣe ti pẹ́ ní ìgbèkùn. Ó ń dùn wá gan-an pé àwọn obìnrin àti ọmọ wọ̀nyí ti pẹ́ tó bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn agbébọn yìí débi pé wọ́n ti ń sọ̀rọ̀ nípa ayẹyẹ ìparí ẹ̀kọ́. Èyí fi hàn bí ìbànújẹ́ yìí ti pẹ́ tó àti bí ìgbésẹ̀ kíákíá láti ọ̀dọ̀ ìjọba sì ṣe pàtàkì. Ìfihàn yìí wà lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tí àwọn ìdílé àwọn tí wọ́n jí gbé ti ń ṣàníyàn nípa ìdákẹ́jẹ́ pípẹ́ láti ọ̀dọ̀ àwọn agbébọn àti àwọn aláṣẹ ìjọba tí wọ́n sì bẹ̀rù pé àwọn obìnrin aboyún àti àwọn ọmọ kan lè ti kú sí ìgbèkùn. Sahara Reporters ti ṣe àkọsílẹ̀ tẹ́lẹ̀ pé àwọn agbébọn náà fi fídíò kan síta nínú èyí tí wọ́n ti fi ọ̀pọ̀ obìnrin àti ọmọ tí wọ́n jí gbé láti Wọ̀rọ̀ hàn. Nínú fídíò náà, ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n wà ní ìgbèkùn bẹ ìjọba ìpínlẹ̀ Kwara àti gbogbo aráàlú pé kí wọ́n ràn wọ́n lọ́wọ́ láti gba òmìnira wọn padà. Ọ̀kan lára àwọn obìnrin náà sọ pé àwọn agbébọn náà ti ń kọ́ wọn ní ìwà àti àṣà Islam
pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn. ẹ jọ̀ọ́ à ń bẹ̀ yín, wọ́n ń kọ́ wa ní ìwà Islam. Ọ̀pọ̀ ohun tí a kò mọ̀ nílé ni a ti kọ́ níbí. A kò mọ ọ̀pọ̀ nǹkan tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n ti kọ́ wa. Obìnrin náà tún sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ń fún àwọn ní oúnjẹ, ọ̀pọ̀ nínú wọn sì ń ṣàìsàn. Àwọn obìnrin aláboyún àti àwọn ọmọ kéékèèké sì wà lára àwọn èèyàn náà. Ìròyìn tuntun yìí ti mú kí ìbànújẹ́ àti àníyàn pọ̀ sí nípa ọ̀rọ̀ àwọn ènìyàn 176 tí wọ́n jí gbé lẹ́yìn tí àwọn agbébọn kọlu àdúgbò wọ́rọ́ ní oṣù kejì ọdún yìí. Lákòókò ìkọlù náà, ó lé ní ènìyàn 200 igba ni wọ́n pa, títí kan àwọn ìyàwó Emir wọ́rọ́ méjì, díẹ̀ nínú àwọn ọmọ rẹ̀, olórí ìmáàmù àdúgbò náà, olùdarí ilé ẹ̀kọ́ kan, olùkọ́ àgbà obìnrin kan àti ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́. Àwọn agbébọn náà tún sun apá kan nínú ààfin Emir náà, wọ́n sì kó ọ̀pọ̀ aráàlú lọ sínú igbó. Pípẹ́ ní ìgbèkùn àwọn èèyàn yìí ti mú kí ìbínú àwọn ènìyàn ní agbègbè Kwara NUT túbọ̀ pọ̀ sí i. Láìpẹ́ yìí, àwọn ọ̀dọ́ tó nífẹ̀ẹ́ sí àlàáfíà ṣe ìfẹ̀hónúhàn ní Kayama. Wọ́n ń béèrè fún ìgbésẹ̀ kíákíá láti ọ̀dọ̀ àwọn aláṣẹ. Wọ́n sì ń pè fún ìpadà àlàáfíà tí àwọn obìnrin àti àwọn ọmọ náà yóò fi gba òmìnira. Ẹgbẹ́ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ wa ń dúnkokò láti gùnlé ìyanṣẹ́lódì aláìní gbèdéke jákèjádò ilẹ̀ wa lórí ọ̀rọ̀ ètò ààbò àti ọ̀rọ̀ owó oṣù. Ẹgbẹ́ òṣìṣẹ́ ti ìjọba àpapọ̀ ilẹ̀ wa ti dúnkokò láti darí àwọn òṣìṣẹ́ àpapọ̀ ilẹ̀ wa láti gùnlé ìyanṣẹ́lódì aláìní gbèdéke látàrí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀-èdè àti ìṣòro ọ̀rọ̀ owó oṣù tí kò tíì níyanjú. Ẹgbẹ́ náà nínú àtẹ̀jáde tó fi léde lẹ́yìn ìpàdé lórí ìtàkùn ayélujára lọ́jọ́ àbámẹ́ta sátidé tako ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ wa Nàìjíríà, Nigeria Labour Congress àti ẹgbẹ́ òṣìṣẹ́ Trade Union Congress nítorí pé wọn kò dìde láti bójútó ọ̀rọ̀ náà tí wọn kò sì fi hàn pé àwọn ní aṣáájú nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Nínú àtẹ̀jáde náà tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ olùdarí àti akọ̀wé àpapọ̀ Mezi Emelieze àti Ayọ̀ Ògúndélé ní tẹ̀léńtẹ̀lé, èyí tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn nílùú Ìbàdàn lọ́jọ́ àìkú Sunday. Ẹgbẹ́ náà fẹ̀sùn kan ìjọba àpapọ̀ fún lílo àwọn òṣìṣẹ́ nílòkulò lọ́nà ìrẹ́jẹ àti kíkùnà láti pèsè ààbò fún ẹ̀mí àwọn. Ẹgbẹ́ náà sọ wípé ìfọwọ́sí lójú òpó ayélujára àwọn ọmọ ẹgbẹ́ náà ti gígùnlé ìyanṣẹ́lódì aláìní gbèdéke lẹ́yìn lójúnà láti yanjú ìṣòro ìpèníjà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ àti ìṣòro ètò ààbò tó mẹ́hẹ tó ń dojúkọ Nàìjíríà. Ó sọ wípé àtúntò ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù oṣù keje ọdún 2024 ti di ọ̀rọ̀ orí ahọ́n ẹ̀tàn lásán fún àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ṣe wí, 40,000 náírà 40,000 naira ló jẹ́ bí àfikún owó oṣù jákèjádò gbogbo ìpele. Iye náà ni wọ́n tún ti yọ owó orí, èyí tó mú kí owó tó ṣẹ́kù fún àwọn òṣìṣẹ́ kéré jọjọ. Ẹgbẹ́ náà tún fẹ̀sùn kàn pé ìlérí owó àjẹmọ́nú ìdá 40% tí olórí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ wa abilékọ Didi Wilson Jack ni yóò gbìnàyà bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2026 ló jẹ́ títakò láì fọwọ́ sí nípasẹ̀ ọ́fíìsì oníṣirò àgbà ilé wa. Ẹgbẹ́ náà béèrè owó oṣù tó tó àti sísan gbogbo àwọn àjẹmọ́nú àti owó ìgbáyégbádùn àwọn nìkan mọ̀nkóbó. Lórí ọ̀rọ̀ ètò ààbò, ẹgbẹ́ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ sọ wípé àwọn òṣìṣẹ́ àpapọ̀ ilé wa ti ń gbé nínú ìpayà ìbẹ̀rùbojo àti àìnífọ̀kànbalẹ̀ pẹ̀lú ìjínigbé àti ìkọlù tó di ojoojúmọ́ báyìí. Ẹgbẹ́ náà kọ̀rọ̀ ojú sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àìpẹ́ yìí nípìnlẹ̀ Ọ̀yọ́ àti Borno níbi tí àwọn ọmọdé àti àwọn olùkọ́ ti fara káásá. Nítorí náà, ẹgbẹ́ náà wá mú ní dandan fún ẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ wa NLC àti TUC láti pàdé pọ̀ pẹ̀lú ìjọba lójúnà láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ìgbé ayé tó le koko àti ètò ààbò tó mẹ́hẹ. Ẹgbẹ́ náà béèrè pé kí ìjọba àpapọ̀ lo ohun gbogbo tó bá wà níkàáwọ́ rẹ̀ títí kan ìdúnàdúrà láti tú àwọn tó wà nígbèkùn sílẹ̀, pàápàá jùlọ àwọn ọmọdé tó wà nígbèkùn nípìnlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ẹ̀ka apá ẹkùn míì lórílẹ̀-èdè. Bákan náà ló ké sí ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ wa láti jẹ́ kí àwọn èèyàn Nàìjíríà ní ẹ̀tọ́ láti ní àwọn ohun ìjagun. Ẹgbẹ́ náà pàrọwà pé kí wọ́n pe ìpàdé ńlá tó ní agbára tó ga jùlọ Sovereign National Conference láti jíròrò ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà. Àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni dáná sun ọkùnrin méjì láàyè, dáná sun ilégbèé Fúlàní mẹ́wàá lẹ́yìn tí àáfàá ẹ̀sìn Islam kan jẹ́ ṣíṣekúpa nípínlẹ̀ Kwara. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó
tó sì tún koro ojú sí ìṣẹ̀lẹ̀ ìkọlù ìgbẹ̀san oníwàhálà jàgídíjàgan ìṣekúpani látọwọ́ àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni àti dídáná sun ilé tó wáyé ní Iléṣà Bàrùbá níjọba ìbílẹ̀ Bàrùtín nípínlẹ̀ náà lẹ́yìn èdè àìyedè àríyànjiyàn tó gbóná jẹun tó wáyé láàrin àwọn onímọ̀ ẹ̀sìn Islam àti ọkùnrin Fúlàní kan tí wọn kò dá mọ̀. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Adéṣóhùn Èjìrẹ́ Adéyẹmí, iléeṣẹ́ ọlọ́pàá ṣàpèjúwe àwọn ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀daràn, ìwà burúkú àti rírú òfin, ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹni lọ́nà tó tako òfin. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí, iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ jẹ́ kó di mímọ̀ pé wàhálà rògbòdìyàn bẹ́ sílẹ̀ lẹ́yìn tí ìfàkájà wáyé láàrin ọkùnrin Fúlàní kan tí wọn kò dámọ̀ àti onímọ̀ ẹ̀sìn Islam kan tórúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Mohammed Ilyasu lọ́gbọ̀njọ́ oṣù karùn-ún ọdún 2026. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àwọn ọkùnrin méjèèjì náà ló fara gbọgbẹ́ àdá lásìkò fàákájà náà tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ gbà léwòsàn fún ìtọ́jú. Àtẹ̀jáde náà jẹ́ kó di mímọ̀ pé ó bani lọ́kàn jẹ́ pé Mohammed Ilyasu ni wọ́n fìdí ikú rẹ̀ múlẹ̀ gbàrà tí wọ́n gbé dé ọgbà ìléwòsàn nígbà tí àsìkọlù náà pàdánù ẹ̀mí rẹ̀ látàrí ìfarapa lásìkò tó ń gba ìtọ́jú lọ́wọ́. Ẹ̀wẹ̀, kàkà kí wọ́n gba àwọn àjọ elétò ààbò láàyè láti ṣe ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, níṣe ni àwọn ọ̀dọ́ Tinubu ọ̀hún yabo ọgbà ìléwòsàn náà tí wọ́n sì gba òkú afurasí Fúlàní olóògbé náà tí wọ́n sì dáná sun. Wàhálà ọ̀hún tó gbóná jẹun bí àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni tó ń ṣèṣe kọlù sí ọkùnrin míì ẹni tí wọ́n ló ń rìn kọjá lágbègbè náà tí wọ́n sì dáná sun òun náà láàyè. Èjìrẹ́ Adéyẹmí tún sọ síwájú sí pé níṣe làwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni ọ̀hún tó ń dáná sun àwọn ilégbèé tó jẹ́ ti àwọn Fúlàní lágbègbè náà títí kan ilé ẹgbẹ́ adarí Fúlàní Alhaji Azam. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àpapọ̀ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò títí kan ikọ̀ agbófinró àti ikọ̀ ológun ló ṣe bẹ́ẹ̀ jẹ́ dídarí lọ agbègbè tí wàhálà rògbòdìyàn ti bẹ́ sílẹ̀ lójúnà láti dènà ìtàpá sí òfin àti dídá omi àlàáfíà ìloro pátápátá. Ẹni tó ń kọ ìhà sí ìṣekúpani àti bíba dúkìá jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara CP Òjó Adékìmí ti kóró ojú sí ìwà àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni tó sì ṣèkìlọ̀ fún àwọn olùgbé ìlú tako ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹni. Kọmíṣánná náà ṣàpèjúwe ìkọlù ìgbẹ̀san náà gẹ́gẹ́ bí èyí tí kò jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ̀. Ó ṣèlérí pé ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú wàhálà rògbòdìyàn ọ̀hún ni àwọn yóò tọpasẹ̀ lépa tí yóò sì kojú ìjìyà fojú winá òfin. CP Adékìmí ti wá rawọ́ ẹ̀bẹ̀ sáwọn olùgbé ìlú agbègbè náà láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ṣe sùúrù kí wọ́n sì yàgò fún àwọn ìgbésẹ̀ tó tún lè mú ìpayà ìjà wàhálà ẹlẹ́yàmẹ̀yà ṣẹlẹ̀. Àtẹ̀jáde náà fi kún pé ó mú dá àwọn aráàlú lójú nípa ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá láti dáàbò bo àwọn ẹ̀mí àti dúkìá láì dá apá kan sí ju ibì kan lọ àti láti rí i dájú pé ìdájọ́ òdodo farahàn. Ó dójú ẹ̀ o, àwọn agbébọn ṣèkọlù sí agbègbè Ayégúnlẹ̀ Bùnú, jí ó lé ní 30 èèyàn sálọ, ṣekú pa ẹnìkan nípínlẹ̀ Kogi. Ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa ti wá polúkúmuṣùpò báyìí. Kò sí ààbò tó gbópọn mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Látàrí èyí, ọ̀pọ̀ aráàlú ló ń gbé pẹ̀lú ìpayà ìbẹ̀rùbojo báyìí látàrí àìnífọ̀kànbalẹ̀ àti ìkọlù àwọn agbébọn tó ń fojoojúmọ́ peléke sí i. Ìlú Ayégúnlẹ̀ Bùnú níjọba ìbílẹ̀ Kàbàbùnú nípínlẹ̀ Kogi ni ó ti jẹ́ sísọ sínú ìpayà ìbẹ̀rùbojo ní kùtùkùtù ọjọ́ Ajé Monday ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2026 lẹ́yìn ìkọlù àwọn agbébọn tó dá ẹ̀mí ẹnìkan légbodò tí ó lé ní 30 èèyàn sì jẹ́ gbígbé sálọ. Gẹ́gẹ́ bí ìwádìí àkọ́kọ́, ìkọlù náà ló wáyé ní déédéé aago 2 òru kọjá ìṣẹ́jú 25 2:25 a.m. èèyàn kan pàdé ikú òjijì lásìkò ìṣẹ̀lẹ̀ náà nígbà tí ẹlòmíràn farapa. Àwọn kan tẹ̀síwájú nípa jíjẹ́ kó di mímọ̀ pé àwọn olùgbé ìlú Ayégúnlẹ̀ Bùnú méjì, ọkùnrin kan àti obìnrin kan ló wà lára àwọn Olufarakasa tí wọ́n jí gbé sálọ. Àwọn Olufarakasa yòókù ló jẹ́ àwọn arìnrìn-àjò tó rìnrìn àjò nínú ọkọ̀ bọ́ọ̀sì èrò tí àwọn agbébọn dènà dé lásìkò tí wọ́n gba agbègbè náà. Títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, àwọn àjọ elétò ààbò kò tí ì gbé àtẹ̀jáde kankan jáde síta nípa ìṣẹ̀lẹ̀ náà. Ìgbésẹ̀ ìgbìyànjú sì ti ń lọ lọ́wọ́ láti mọ iye pàtó àwọn Olufarakasa náà àti ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ nípa ìkọlù náà. Àwọn jàǹdùkú agbébọn tún ṣèkọlù sí mọ́sálásí ní ìpínlẹ̀ Kaduna lákòókò tí wọ́n ń gbàdúrà lọ́wọ́. Wọ́n ṣekú pa ẹnìkan, jí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé sá lọ. Ládùrú ìgbésẹ̀ ìgbógun ti ìgbésùnmọ̀mí
tí ìjọba ìpínlẹ̀ Kaduna ń gùnlé àwọn jàǹdùkú agbébọn tó ṣèkọlù pẹ̀lú ìbọn sí mọ́sálásí kan ní abúlé Ngwa Namama ní ìjọba ìbílẹ̀ Giwa ní alẹ́ ọjọ́ Ẹtì. Wọ́n sì pa olùjọ́sìn kan nígbà tí wọ́n tún jí ọ̀pọ̀ ènìyàn mìíràn gbé sá lọ. Ọ̀pọ̀ àwọn ènìyàn míì tún farapa nínú ìkọlù náà, wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Orúkọ olùjọ́sìn tí wọ́n pa náà ni Adamu Ibrahim. Ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí rẹ̀, Abubakar Abdullahi, jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà nínú àtẹ̀jíṣẹ́ kan tó fi ránṣẹ́ sí àwọn iléeṣẹ́ ìròyìn. Ó sọ pé àwọn agbébọn náà ya wọ mọ́sálásí náà ní nǹkan bíi aago 8 alẹ́ 8:00 PM. Wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn sí àwọn olùjọ́sìn, èyí tó mú kí ọ̀pọ̀ ènìyàn farapa nípasẹ̀ ọta ìbọn. Gẹ́gẹ́ bí àwọn orísun sì sọ, àwọn jàǹdùkú agbébọn náà yí agbègbè mọ́sálásí náà ká nígbà tí àdúrà ń lọ lọ́wọ́. Wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn sí àwọn olùjọ́sìn bí wọ́n ṣe ń jáde kúrò ní mọ́sálásí náà, èyí tó fa ìbẹ̀rù àti ojo láàrin àwọn ènìyàn náà. Títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, a ò tí ì mọ pàtó iye àwọn ènìyàn tí wọ́n jí gbé àti àwọn tó farapa níbi ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Ẹgbẹ́ Take It Back Movement gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n béèrè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́. Ẹgbẹ́ Take It Back Movement lọ́jọ́ Ajé Monday gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn ní oríta Mọ́kọ́lá nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ látàrí ipò ètò ààbò tó ń burú sí i nípínlẹ̀ àti bí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ṣe tún wà nígbèkùn àwọn agbésùnmọ̀mí níjọba ìbílẹ̀ Oríire. Àwọn olùwọ́de tí wọ́n tú yáyá jáde sójú pópó ní oríta ojú ọ̀nà lólùlú ìpínlẹ̀ náà tí wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ ìjọba àti àwọn àjọ elétò ààbò láti tẹpá mọ́ ìgbésẹ̀ ìgbìyànjú lójúnà láti jẹ́ kí àwọn Olufarakasa rí ìtúsílẹ̀ gbà kí wọ́n sì yanjú ìṣẹ̀lẹ̀ ìjínigbé ojoojúmọ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn olùwọ́de náà ló gbé oríṣiríṣi pátákó atọ́ka lọ́wọ́ láti fẹ̀hónúhàn wọn hàn lórí ohun tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí ètò ààbò tó mẹ́ẹ̀ tó ń fojoojúmọ́ peléke sí i tó ń ṣàkóbá fún àwọn olùgbé ìlú, àwọn àgbẹ̀, àwọn olùtajà àti àwọn akẹ́kọ̀ọ́. Lára àwọn àkọlé tí wọ́n gbé lọ́wọ́ ni kí ààbò wà fún gbogbo ènìyàn, kì í ṣe fún àwọn péréte. Ìjọba gbọ́dọ̀ fòpin sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé nípínlẹ̀ Ọ̀yọ́. À ń béèrè fún àwọn ojú ọ̀nà àti ìlú tó ní ààbò. Ẹ dáàbò bo àwọn àgbẹ̀, àwọn olùtajà àti akẹ́kọ̀ọ́, àlàáfíà ààbò àti ìdájọ́ òdodo. Ẹni tó ń sọ̀rọ̀ níbi ètò ìwọ́de náà, ọ̀kan lára àwọn olùwọ́de ọ̀hún sọ wípé àwọn èèyàn Nàìjíríà ń bínú látàrí ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́ẹ̀ tó ń peléke sí i lójoojúmọ́ tó ń dojúkọ orílẹ̀-èdè. Olùwọ́de náà sọ wípé ẹ jẹ́ ká mọ̀ pé àwọn èèyàn Nàìjíríà ò gbé lálàáfíà, kò sí ìfọ̀kànbalẹ̀ ọkàn. Ẹ jẹ́ ká mọ̀ pé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ kò rẹ́rìn o. Ẹ jẹ́ ká mọ̀ pé ó ti sú àwọn èèyàn Nàìjíríà lórí ètò ààbò tó mẹ́hẹ̀ yìí. Ètò ìwọ́de ìfẹ̀hónúhàn náà ló wáyé lásìkò tí àwọn èèyàn ń fa ìbínú yọ fẹ̀hónúhàn látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, akẹ́kọ̀ọ́ girama àti àwọn olùkọ́ lásìkò ìkọlù sí àwọn iléèwé nílùú Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire. Àwọn Olufarakasa náà ló jẹ́ jíjí gbé sá lọ nígbà tí àwọn adìhámọ́ra agbébọn ṣèkọlù sí iléèwé àti àwọn ìlú tó wà lágbègbè, èyí tó ṣokùnfà àníyàn àti ìpayà ìbẹ̀rùbojo láàrin àwọn olùgbé ìlú àti àwọn òbí. Àwọn mọ̀lẹ́bí àti ìbátan àwọn Olufarakasa ti rawọ́ ẹ̀bẹ̀ láìmọye ìgbà sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn àjọ elétò ààbò láti tẹpá mọ́ ìgbésẹ̀ ìgbìyànjú iṣẹ́ ìdóòlà wọn láti rí i dájú pé àwọn èèyàn àwọn olùfẹ́ wọn darí padà dé láyọ̀ àti àlàáfíà. Ìwọ́de ìfẹ̀hónúhàn náà ló wáyé látàrí bí àwọn mọ̀lẹ́bí ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ fún ìtúsílẹ̀ bí àwọn Olufarakasa náà ṣe ti ń lo ọ̀sẹ̀ bíi mélòó kan nígbèkùn àwọn aṣeláàbí ọ̀hún. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG yí Arsenal lágbòdàná ní ìpele àṣekágbá ìdíje UEFA Champions League lẹ́yìn bíi 20 ọdún sẹ́yìn tí Arsenal ti ń sanná ní láti gba ife ẹ̀yẹ náà. Paris Saint-Germain PSG jáwé olúborí láti dáàbòbò ife ẹ̀yẹ UEFA Champions League wọn lẹ́yìn tí wọ́n fìyà jẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal nípasẹ̀ gólí wòmíkìngbà sí ọ penalty shootout nínú àṣekágbá ìdíje ọ̀hún tó wáyé ní Puskás Arena Budapest. Eré náà parí pẹ̀lú àmì 1-1 lẹ́yìn àkókò tí wọ́n fi kún àkókò náà
kí àwọn ògbóǹtarìgì ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Faransé náà tó jáwé olúborí tí wọ́n sì gba ife ẹ̀yẹ Yúróòpù méjì léra wọn. Arsenal bẹ̀rẹ̀ eré náà lọ́nà tó dára gan-an nígbà tí Kai Havertz gbé ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ sí iwájú ní ìṣẹ́jú kẹfà pẹ̀lú góòlù tó wúni lórí jọjọ. Àwọn Gunners sì pa àmì ayò kan náà mọ́ púpọ̀ nínú eré náà nípasẹ̀ ìdáàbòbò tó lágbára àti ìṣètò tó péye láti ọwọ́ àwọn adìẹ̀yìn wọn mú. Síbẹ̀ PSG rí ọ̀nà láti padà sínú eré náà ní ìṣẹ́jú ìkarùndínláàádọ́rin 65 nígbà tí agbábọ́ọ̀lù tó gba àmì ẹ̀yẹ Ballon d'Or Ousmane Dembele gbá góòlù wọnú àwọn pẹ̀lú goliwomi kí n gbà sí ọ lẹ́yìn tí wọ́n ṣe ficha Kvaratskhelia léṣe ní ojú ilé wọn. Lẹ́yìn náà ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì ní àwọn àǹfààní láti gbá góòlù wọlé láti jáwé olúborí ṣùgbọ́n kò sẹ́ni tó rí i gbá wọlé títí di òpin àkókò àti àfikún àkókò èyí tó mú kí wọ́n lọ gbá goliwomi kí n gbà sí ọ penalty shootout. Nínú goliwomi kí n gbà sí ọ ọ̀hún ní PSG ti ṣẹ́gun ní ìkẹyìn bó tilẹ̀ jẹ́ pé Nuno Mendes pàdánù tirẹ̀. Ìrètí Arsenal láti gba àkọlé Champions League fún ìgbà àkọ́kọ́ nínú ìtàn ló já sófo lẹ́yìn tí Eberechi Eze àti Gabriel da góòlù wọn nù èyí tó fún PSG ní àǹfààní láti gba ife ẹ̀yẹ Yúróòpù kejì léra wọn. Ìjáwé olúborí náà tún sọ PSG di ọ̀kan lára àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó lágbára jùlọ ní Yúróòpù ó sì jẹ́ àṣeyọrí ńlá míì lábẹ́ olùdarí ẹgbẹ́ náà Luis Enrique ẹni tó ti yí ògbóǹtarìgì ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG náà padà sí ọ̀kan lára àwọn alágbára tó yẹ káwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù míì máa bẹ̀rù ní Europe. Fún Arsenal ìjákulẹ̀ náà mú òpin bá ìpolongo Europe alárìnká wọn tí wọ́n ti pinnu. Àwọn Gunners dé ìpele àṣekágbá Champions League fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn bíi 20 ọdún sẹ́yìn ṣùgbọ́n wọn ò lè jáwé olúborí nítorí pé àwọn alágbára kò fi àyè sílẹ̀ fún wọn láti gba adé Yúróòpù náà fún ìgbà àkọ́kọ́. Ìṣẹ́gun náà sì mú kí ayẹyẹ bẹ̀rẹ̀ láàrin àwọn olólùfẹ́ PSG káàkiri ilẹ̀ Faransé àti ní ọ̀pọ̀ orílẹ̀-èdè míì káàkiri àgbáyé bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ṣe tún fi ojú ewé tuntun kún ìtàn àṣeyọrí wọn tó ń dàgbà lórí pẹpẹ agbábọ́ọ̀lù Yúróòpù.